وسلام عليه وصحبه وسلم. wọ́n ní fọ́lọ́hun kí ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá níbo Muhammad. ọ̀rọ̀ mi ò lè má ju bí ìṣẹ́jú márùn-ún lọ. ó sì jẹ́ sí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Islamic market. àwọn èèyàn wọ́n expect pé kí la sọ nípa oríṣiríṣi ọ̀rọ̀ tó wà lórí Islamic market. mo kí gbogbo wa a kú support wa. nítorí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé èmi ò àdírẹ́sì ìjọ, mi ò rẹ̀ àdírẹ́sì ilé kéwú. ìṣèjọ mi ni mo àdírẹ́sì ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mo máa ń sọ. ìṣèlé kéwú mi ni mo àdírẹ́sì. mo lọ́mọ kéwú tọ́pọ̀, mo lọ́mọ ìjọ náà tọ́pọ̀. ìṣáà ni mo máa ń dojú dáwà mi kọ. mo ń dojú dáwà mi kọ gbogbo Muslim world, gbogbo mùsùlùmí tí wọ́n bá rí wọ́n wà lágbàáyé. mo dojú ẹ̀ kọ Yorùbá, Nàìjíríà, ibikíbi tí n bá wà, ìlú ibi tí mo gbé. nípa bẹ́ẹ̀ mo máa ń consider àwọn tó bú ìdí mi àtàwọn tó dúró tì mí àtàwọn tí ń support mi. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn kan ló bú ìdí wa, àwọn kan ni wọ́n ń support wa, àwọn kan ni wọ́n ń fẹ́ ìtànṣe. àwọn kan dúró tì wá lẹ́yìn ìgbà tí wọ́n bú ìdí wa tán ni o làwọn dúró tì wá. gbogbo ìtànṣe pátá dúró tì àlè lórí pẹ̀lú support, pẹ̀lú mọ̀ràn inú dáadáa àtàdúrà. wọ́n á fẹ́ jẹ́ kó yé yín dáadáa yí pé àwa láwọn àáfàá tá a máa ń pọ́n lé, a sì gbà pé wọ́n nímọ̀. mo sì fẹ́ kí gbogbo wa ká mọ̀ yìí pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa address public tó bá ti nírú àwọn àáfàá ńlá àáfàá, wọ́n máa ṣe mistake tó pọ̀. ọmọ kéwù ni àwa, wọn kéwù ni wá. àwọn tó rè wá, àwọn tó bú ìdí wa, tó kọ wá ń kéwù, ọmọ kéwù Sheikh Abdulbaki Muhammad lawa, aláàfáà tó ti kú náà wà ní àlùjánnà bí idhnillah insha Allah ta'ala. àti láwọn tó kù láyé, àwọn afáwà tí ń bẹ láyé àti tó kọ́ wa directly àti tí ò kọ́ wa tó yẹ pé a máa ń mú nù mọ́ wọn pọ̀ lọ rẹ́rẹ́rẹ́rẹ́ tá a sì ní fíọ́nlẹ̀ tálíkì àmì ètò. ìyẹn ló jẹ́ kí àwọn nǹkan tẹ́ ń rí tá à ń ṣe míì bóyá tá a bá rí ṣe. orí ẹni tó bá fẹ́ ṣe nǹkan tí gbogbo èèyàn máa like, àwọn ẹni Ọlọ́run tí wọ́n bá ń bẹ consider wọn. wọn bí bàbá wa Al-Wazir, bàbá wa Dr. Abdulaziz Abdulbaki Muhammad, Dr. Asrau Bilal hafidhahullah, fakihu lihumanu. àwọn bí bàbá wa Dr. Albardi, àwọn bàbá wa Suyukhu Kafir, Professor Khidir, ọlọ́mọ nkẹ́ ọmọ ìyá mi Sheikh Abu Mazidat al-Khair bin Said, àwọn bàbá wa Imran Eleha, àwọn bàbá oríṣiríṣi. kódà nínú àwọn bàbá tá a máa gbọ́mọ̀ràn wọn tí wọ́n jẹ́ àfáà Sufi, jẹ́ àwọn àfáà wa. àwọn tó ti kú ọlọ́run bá ní kẹ́ wọn, àfáà mi gàgàgàgàgà Sheikh Abdulbaki Muhammad, bàbá wa Adam Alilori rahimahumullahu jamiha, ọlọ́run bá ní kẹ́ gbogbo wọn. bàbá wa Kamaluddin, ọlọ́run bá ní kẹ́ gbogbo wọn. àwọn tí wọ́n bá ní ibo làwa ti jáde, ibi àwa ti jáde nù. àwọn àwo ní kúdùwà tiwa, àwọn kúdùwà tiwa nù. so nípa bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá rí ata bá ń ṣe nǹkan àdáṣe o, àwọn tó kọ́ wa ni o. bákan náà àwọn tó tún dúró tì wá o, tó ń fún wa nímọ̀ràn. ẹ má rò bí bọ́yá bẹ́ẹ̀ nìkan bá bú wa lórí ọjà Mufty ndókù ní káà náà ò bù rárá o. ó ṣe é ṣe kọ́ pé àáfàá wa tó bú wa lé lórí bọ́yá kò mọ̀ wá dáadáa ni. àwa náà a sì lè ṣe mistake ká mọ́ súnmọ́. wọ́n bá súnmọ́ wa dáadáa àbí wọ́n mọ ọjà dáadáa táwa ṣàlàyé ẹ̀ fún wọn, ọ̀tọ̀ ní tí wọ́n sọ. n tá a fẹ́ lásìkò yìí náà ní tẹ̀síwájú, kì í ṣe ká wá máa gbá bọ́ọ̀lù sẹ́yìn. bóò ní ilẹ̀ Yorùbá, bóò ní mùsùlùmí bẹ̀, bóò láti wà lẹ́yọ kan. bóò lọ ṣe tá a lọ tá a wá gangan, tá a lọ yà á bá sọ̀tà, tá a ní ọ̀yà á bá sọ̀tà. ibo la wà lónìí tí wọ́n bá ní báwọn kan ṣe ń pariwo pé ẹjẹ́ á máa lọ lọ́tọ̀ọ̀tọ̀, ìyà ń jẹ wá pọ̀ o, Nàìjíríà o, ó ti dàrú o. tá a bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ ìyà ó jẹ Yorùbá,
yóò jẹ tàwùsá, ìyà tí ó jẹ Haúsá torí pa pín ọ̀nbẹ, ìyà tí ó jẹ Yorùbá ọ̀nbẹ, ìyà tí ó jẹ Yíbò ọ̀nbẹ, pa pín ni o. àwọn tó lè rí ìhun làwọn tó bá mọ̀ débẹ̀ tó ronú débẹ̀. ṣùgbọ́n ìyà tí ó jẹ Yorùbá ọ̀tọ̀tún ni, ṣẹwárí ìyà tí ó jẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá ìyà ó jẹ yín débi pé ẹ̀yin tẹ́ ẹ̀ ní structure, ẹ̀ léètò, ẹ̀ ní ṣọ̀kan, ẹ̀ fẹnukò, ẹ̀ ládarí. bí ilé Haúsá ṣe wáhùn, wọ́n ní structure, wọ́n ládarí, wọ́n léètò, gbogbo wọn ni wọ́n gbà sọ́ba kan sultan, wọ́n gbà fọ́ba kan. nídìí àdínì yìí wọ́n ń tẹ̀léra wọn, wọ́n ń sọ̀pọ́ọ̀tì ara wọn. nǹkan kan ò pín àwọn bá yàwá. àwọn náà wọ́n lè ní alùsùnà tí wọ́n ní sálàfí tí wọ́n ní sófí, ṣùgbọ́n tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ Islam gbogbo wọn máa wà lójú kan náà ni. ló fi jẹ́ pé àmẹ́ ni ó ní sẹ̀ríà, àmẹ́ ni ó ní sẹ̀ríà láàrin sófí àti sónà. àwọn èèyàn, àwọn àfáwà sófí pátá ní north lódó ti sẹ̀ríà. àwọn alùsùnà àwọn náà gbó àwọn àmẹ́ ni ó bẹ̀rẹ̀ rẹ̀ náà méjèèjì. kágbélẹ̀ Yorùbá yìí ni ayayayayaya á pa ọ̀rọ̀ ẹ̀sìn tí pátápátá wà mọ́ ẹ̀tanú tẹ̀m̀bẹ̀lẹ̀kú inú níbí ni a máa jà. àmọ́ tó bá ti bí ọ̀rọ̀ ẹ̀sìn a gbọ́dọ̀ gbàgbé ìjà tí ibà ń bẹ ní kíni o àárín ara wa kọ, tí ìjà àárín ara wa tó bá fi lè pa ẹ̀sìn lára, tó bá fi lè pa ẹ̀sìn lára wàhálà ni. nípa bẹ́ẹ̀ mo rọ gbogbo ẹni tí bá ń gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ against wa, ẹ má bu ẹnì kankan o, ẹ jẹ́ á ronú síwájú kí tún di nǹkan mẹ́ta tún lè ṣe tí Islam ó fi lóko, tí ó fi ní structure, tí ó fi wà lẹ́yọ̀kan. ẹ má bu ẹnì kankan. àwọn ṣe rí ní tí wọ́n ń pè ní àwọn àdàbíyà àbí marikasiya, àwọn ẹni Ọlọ́run ló gbé kalẹ̀ o. Islahudeen táwa ti jáde àwọn ẹni Ọlọ́run gbogbo wọn sì ti kú. in tí àwọn méjèèjì gbé kalẹ̀ ń a lè ṣọ̀kan lẹ̀ Yorùbá láyé. àwọn mẹ́tẹ̀ẹ̀ta marikasiya ni o àbí àdàbíyà ni àbí Islahudeen ni o àti àwọn míì náà a lè ṣọ̀kan nílẹ̀ Yorùbá láyé tí a bá yọwọ́ kan nu mẹ́tẹ̀ẹ̀ta nílẹ̀. bẹ́ẹ̀ náà làwọn yòókù náà kọ́ wa ní pé bàbá wa ní Ìbàdàn Murtado Abdulsalam pé institution kan ni wọ́n, bàbá wa dá ọlọ́mọba nìfọ̀rún kẹwọn, bàbá wa Sheikh Abaki Muhammad institution ńlá ìbẹ̀lú ìjáde o gbogbo tó ń gbé táwọn lónìí Mufty market àṣeyọrí Sheikh Abaki Muhammad àwọn ọmọ wọn lákàgbé jáde lórí táwọn ọba rí wa àwọn ò ní ṣe ń tá a sí. ọmọ ìyá tí bàbá Ádámù Àlì lórí ta ló tiẹ̀ kí ni ń jẹ́ Markaz kò ju Ádámù Àlì lórí lọ. kí ni ń jẹ́ Markaz? bàbá wa Sheikh Ádámù Àlì lórí rahimahullah. kí ni ń pè ní Adabi? àwọn bàbá ni bàbá wa Kamaluddin Al-Adabi náà ni. gbogbo àwọn bàbá kódà tẹ mọ́ súnmùrà ẹ̀yin tẹ́ fẹ́ máa ṣàdáyàn rí pé Sufi Sunna àní ká máa pe gbólóhùn kan ní Sunna. àwọn Sufi náà ń pera àwọn Sunna. àwọn Sufi tẹ́ ń pè ní ohun bídí àyè àwọn náà ló ń Sunna aláàkọ́ àbáwọn olùkọ́ ló lòwe ọlọ́ba nípa náà Adébọ̀rẹ́. gbogbo àwọn tá a gbọ́ ọlọ́ba nípa náà Adébọ̀rẹ́ bá ní gbé Sunna ànábì ga rẹ bídí àsìtá nílẹ̀. gbogbo àwọn tá a gbọ́ lẹ́nu wọn láyé tọ́ lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ lọ́dún tó ti lọ́lọ́lọ́lọ́lọ́ even nígbà míì kan tó bí àwọn àfáà àti agan àwọn tí máa ń wí àti máa bí àwọn àfáà wa tán àti àtúgbọ́ lẹ́nu àwọn àfáà wa àwọn Súfì náà ni àwọn tó kọ́ àwọn àfáà kọ́ àwọn ń kéwú. ṣùgbọ́n kí ni wọ́n ní alùsùnà làwà. àwọn àtàwà fẹ́ dájà lẹ́nu ẹ̀sán pé ẹ ṣe súnà ẹ ṣe gbá àní ẹtírì ti ìmọ̀ àṣìṣe lọ́nà ẹ̀kọ́ lọ́nà ọgbọ́n. ẹ má búyàn, ẹ má dàkọ èèyàn, ẹ má kọ̀ǹdẹ́ẹ̀mù ẹnì kankan. torí pé àwọn ọ̀rọ̀ tá à ń dákọ yìí àwọn bá a ṣe ń bú àwọn èèyàn yìí kọjá wọn ká mojú tu tá à ń pírìtì mọ́. ọ wá ń dá ọ̀tẹ̀ ẹlẹ́dẹ̀ wípé ìjọ tó ń kálukú wa bá fẹ́ ṣọ̀kan ń kálukú wà gbé títí ń bínú yóò wà gbé wá àwa ní ilé ṣọ̀kan. ẹ wá ètò dé tí mo fi ń sọ̀rọ̀ yìí láàárọ̀ ìgẹ̀gẹ̀ òní wípé Nàìjíríà ti dàrú pátápátá. tẹ́nìkan bá fẹ́ máa jáde lórí social media ní ìsìn tí ó bá sọ̀rọ̀ tí ó wà sọ̀rọ̀ nípa rẹ̀ ó yẹ kí wọ́n wo ń tọ̀ dáadáa sí nǹkan mi bẹ́ẹ̀ ọ̀fẹ́ ọmọ àmọ́ fẹ́ máa sọ̀rọ̀ lé lórí nítorí nǹkan kan
tọ́pìkì tó prominent jù náà tó dẹ̀ affect everybody. Èkejì, ọ̀rọ̀ àdínì ní ìsìn kò sẹ́ni tí ọmọ pa àní ìdí kẹnu owó kó ìjà yìí ti pọ̀ jù, ọ̀tẹ̀ tẹ̀ńbẹ̀lẹ̀kú, àwọn àfáà ti bàjẹ́. Kẹ́nìkan sọ pé òun fẹ́ sọ̀rọ̀ nípa Islam tí kò bá consider yẹn àjẹpẹ́ kò rí náà dáadáa. Tá a bá wá lórí social media personal issue á wà sọ di public issue. Nítorí yẹ ká dúró ní kọ̀rọ̀ ká yanjú ẹ̀, àníyanjú ẹ̀ kọ̀rọ̀. Ẹ dákun, ẹ má orí social media yìí jẹ́ kó dákẹ́ pátápátá yányán lórí nǹkan tó jẹ mọ́ khilaf àti an-nizaat bayna al-ulama aw bayna al-muslimin. Gbogbo nǹkan tó jẹ mọ́ ìyàn jíjà yẹn mú kú ńbẹ. Sẹ́yìn gbogbo ìyàn tẹ́ ń jàun, ebi ọ̀gá rẹ̀ ni o, ikú ọ̀gá rẹ̀ ni, ogun ọ̀gá rẹ̀ ni, Nigeria situation ọ̀gá gbogbo ntẹ́ ẹ fẹ́ máa treat ni. Ẹ bá ní sọ di inú mọ́sálásí ẹ̀sìn mọ́gbè sórí social media mọ́, ẹ lọ máa treat ẹ láàrin ara yín. Àfáà tó bá láàfáà kan ṣe mistake pé ẹ ríra yín ẹjọ́ sọ, ẹ máa yanjú ẹ lórí social media. Ẹ̀sìn ni nǹkan pọ̀ tó yẹ ká mójútó lásìkò tá a wà yìí. Ebi ń pa àwọn èèyàn o, àìmọye mùsùlùmí ní ebi ti pawọ ṣọ́ọ̀ṣì. Ẹlòmíràn tó bí ọ̀pá wọ ṣọ́ọ̀ṣì gan, ebi pawọ ilé Ifá, ó pawọ ilé aláwo ni. Ẹ rí yóò túwìtì bó láti solve problem wọn. Àìmọye ẹlòmíì náà tó yẹ pé Ifá rẹ̀ ò pààyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ̀ tà jẹ́lẹ̀, ṣùgbọ́n gbà tó yàn mú Ifá rẹ̀ tẹ́ ń pààyàn kó lè bá rówó dáadáa. Bẹ́ẹ̀ náà ni oúnjẹ alábí míì ti yí sí wèrè. Bẹ́ẹ̀ náà lára ṣọ́ọ̀ṣì náà. Ìpàṣán ti ń nà wá lọ́wọ́lọ́wọ́ yìí kò sẹ́ni tí ọ̀nà gbogbo ẹlẹ́sìn gbọmọ Nàìjíríà ẹbẹ̀ lọ́n lé lórí fún mọ́ ìjọba nímọ̀ràn. Ẹ̀dẹ̀ báwọn aráàlú náà sọ̀rọ̀ ìta náà bá ń dálẹ̀ bẹ́ẹ̀ bó ní changes ṣe máa ṣẹlẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ lákàmọ́ dára ewu kí ní sí àtà ibo là ń yà, ìṣòro owó la ní kí ni tá à ń sọ. Ọlọ́run kó ṣàánú wa. Gbogbo àwọn tí wọ́n ń gbẹ́sìn lọ́wọ́ tí wọ́n ń tà pẹ̀sẹ̀ sìn àfàsìkò kí wọn. Ọlọ́run jẹ́ kọ́rọ̀ ẹ̀yìn o, bàbá wa Olúwo Ọlọ́run jẹ́ mi ogun o, bàbá wa Al-Wazir Ọlọ́run jẹ́ mi ogun o. Gbogbo ẹ̀yin àfáà wa tẹ́ dúró tì wá tẹ́ ń fún wa nímọ̀ràn, Ọlọ́run yóò jẹ́ kẹ́mi yín gùn o, á rí yín pẹ́ lórí dáadáa. Èyí tá à ń rí lára yín tínú wa fi ń dùn, Ọlọ́run ìjà rí àyídá. Gbogbo ẹ̀yin ọmọ ìyá tẹ́ ń fẹ́ wa náà, ẹ máa túbọ̀ máa ṣàdúrà fún wa. Ẹ máa retí program mi, mo sọ fún yín lónìí pé ẹ máa retí program mi à ń gbé bọ̀ lágbára Ọlọ́run. Islamic program mi ń bọ̀ tá à ń gbé bọ̀. A fẹ́ gbìyànjú ká ní Islamic Microfinance Bank tẹ́ pé yọ́mọ ya mùsùlùmí lówó lọ́nà tí kò ní sí èlé ń bẹ̀. Tí báǹkì bá fẹ́ dí wa lọ́wọ́, a organize association foundation tó lè ṣiṣẹ́ yẹn, tó lè yá wa lówó lọ́nà tó yẹ pé kò ní ṣẹlẹ̀ ń bẹ̀. Ẹ sì máa retí Islamic farm kí ebi lè kó nù kíni o ìṣẹ́ wa ọlọ́mọ ni yọ ebi kó nù ṣẹ́. Àmì program ni even tá a bá rà wọn tó lè yá wa lówó sáwọn project kan, a fẹ́ fún yín l'example Islamic structure láti wò ń bí. So láìpẹ́ a kọlu ẹ̀yin olú pure water tí ó bá ti ẹ̀wọ̀n tán pátápátá kó ju fẹ́ lo ní bí 30 naira àbí 20 naira òye tẹ́ ń pè pure water ní ìsìn fáwọn yẹn. So a máa já wálẹ̀, a já pure water wálẹ̀ bí ìdìn láìlẹ̀ àfihàn. So ibi tí ẹ jẹ́ ká ṣe nù because ẹbí ẹpanú kọ́ràn mi ọwọ́ wọn lẹ́ni gìrì mú tẹ̀ǹké àṣẹ fún ni ẹ̀ ń tọ́ kí ó ní ẹ lọ́wọ́ oògùn gìrì àbágbó rẹ̀ ẹ̀kẹ́ gbé lọ sọ́spítù kẹ lọ tọ́jú ẹ̀. Ìgbà yẹn ní ká ẹ̀sẹ̀ a máa ka Kùránì fún ní òtò yé àwọn èèyàn tẹ́bí bá ń pa wọ́n ní gbọ́rọ̀. So àwọn project bá ó wà nù àníyàn tí a ta fẹ́ ṣe, Ọlọ́run ó sì fún wa sí bá a ṣe máa wí pé à ń bọ̀ nù Ọlọ́run ìgbà tó Ọlọ́run bá sì dé. Mufty market tẹ́ ń wí tá à ń pè ní Islamic market àti ń wí ní ìṣe ó ti lé 10 years. Kódà tètè dálẹ̀ a tún lọ bá àwọn aráàlú tí wọ́n ń ta ọjà wọn, a lọ bá wọn pé ẹ ní àwọn èèyàn là in fact àwọn ìlú kan bẹ̀lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ìlú ẹ̀gàn tó yẹ pé nǹkan wọn tún lọlẹ̀ díẹ̀. Ẹ jẹ́ àdé àwọn èèyàn lọ́rùn kí ni bẹ́ẹ̀ ń bẹ̀ ṣèjọba ló tún gbówó léyìí láàrin oko tí gbó yí aká yìí tí oko yí aká yìí láàrin oko síbí kí lọ́ wọ́n ń bẹ̀ kí ni differences. Tí wọ́n bá tọ́lọ́ bá bí alẹ́ ìjọ àlùkí àmọ́ kí la fẹ́ fi defend the tansi
nígbà àwọn ọ̀gbọ́ níta ń sọ fún ọ tá a fún ọmọ làwa lọ dá ti álẹ̀ nígbà sì dálẹ̀ ojoojúmọ́ ní kún sí nísìn wọ́n ti fún wa nímọ̀ràn pé káwá tán á dálẹ̀ láwọn local government mìíràn tọ́lọ́ bá fún wa lágbára yóò kárí gbogbo local government kódà tọ́lọ́ bá fún wa lágbára pẹ̀lú support ẹ̀mọ ìyá Islam tẹ̀ bá wà ń lu mi à ń bọ̀ wá lu mi náà à ń bọ̀ wá ìlú mi náà ó ní bí àṣẹ rìn ọkàn yẹn pé bẹ́ẹ̀ bá fi èèyàn tó ṣe trust tọ́lẹ́kọ̀ọ́ tọ́lágbọ̀yé tẹ́ ẹ rí dáadáa tẹ́ ẹ bá fi síbẹ̀ bẹ́ẹ̀ dálẹ̀ nígbà bá jẹ́ tó padà di bí irú ìta sáfúnà àwọn èèyàn ní máa ba gbogbo nǹkan jẹ́ èèyàn ló ní structure èèyàn ló láṣeyọrí èèyàn ló ní tí wọ́n ń pè ní market ìwọ èèyàn tí ọ̀dà ní àwọn èèyàn lára kì í ṣe pọ́jà gangan ní wọn là kì í dẹ̀ ṣe gbogbo nǹkan tá à ń gbé yẹn tá à ń ta yẹn àwọn èèyàn gangan nínú wọn lórí bákan àwọn èèyàn láwà àkọ́kọ́ rí báwa náà ṣe lọ́dọ̀ wa nù àwọn èèyàn wa bá wọn sọ̀rọ̀ ẹ má ṣe bí wọ́n ṣe ń ṣe wá tinú hàn fúnṣàkùn ẹ má sọ pé báwọn ṣe ń ṣe lẹ́yìn náà ṣe jọ máa ṣe ànájọ wa máa sọ látàkùnù yìí máa ẹ má ṣe pé gbogbo báwọn ṣe ń ṣe lẹ́sìn jọ máa ṣe ẹjọ máa dà lọ ẹjọ máa bàjẹ́ lọ tó máa ń ṣe bàjẹ́ táyà bá ṣe dáadáa ẹ support wọn bí dáadáa ìfọ àti wọn bá ṣe dáadáa àní dá Mufty market lẹ àdá Islamic market lẹ wọn bá gbọ́rọ̀ wa gbogbo ibi tí wọn ti gbọ́rọ̀ wa nígbà tó di bí ọ̀rọ̀ típàtẹ owó tẹ̀ ń gbé ìpẹ́ ti pọ̀ jù abẹ̀rẹ̀ sí mọ́ challenge wọn ẹni àwọn èèyàn lásẹ̀ ẹ̀bẹ̀ kí wọ́n kọ́ lé ní nígbà tí wọ́n gbọ́ àdá ti pa wálé àbáwọn jà so ìtí ẹ̀ ń gbé 50,000 àwọn gbé ní 43,000 7,000 níbẹ̀ láàrin so wọ́n múra típà méjìlá ọkọ̀ fi bẹ̀rẹ̀ nísìnyí típà ti tó mẹ́wàá so iṣẹ́ sì pa lórí ní a sì ń jèrè nígbà tá a gbé típà méjìlá à ń jèrè àjèrè náà dì sí àmọ́ èrè àjẹpajúdé àtàwọn ká tí ò níṣẹ́ tí wọ́n lọ jókòó ka gáràjì tí wọ́n lọ jókòó ka ọjà àwọn yẹn táwọn ń wò nìyẹn gbogbo tá a sì ń ṣe náà ló ń ran Islam lọ́wọ́ lórí àwùjọ tá a wáyé ní ìsìn bí Christian tiẹ̀ wà ń bẹ Muslim lọ́pọ̀ jù ìgbà tá a dájọ́ alẹ́ ní ìsìn àwọn Christian àwọn náà wà á múlẹ̀ ẹ fún aláǹlà àlàyé ṣe lọ́jà tẹ́ta ṣé ẹ sá owó yín ṣe bí kò àní ṣe wúyi ni wáyé ló lè mọ̀tọ́ fìfì náà nígbà kẹ́ mọ́ ìyàwó èèyàn jẹ́ níbi abọ́ o àǹdẹ́ ẹ̀ sì ni mọ́ jèrè àjẹpajúdé ọjà wọn tí wọ́n fẹ́ tà á lọ wádìí èlò ní a sì bá wọn sọ̀rọ̀ pé kí ló tẹ̀ tà báyìí a jọ fẹnu kò ní o kì í sí bá ń fọ́ọ̀sì wọn o tá a bá ń fọ́ọ̀sì wọn ní wá akàntà fẹ́ ṣe náà ju pé ẹ má jàwọn èèyàn lólè pẹ̀lú èrè àjẹpajúdé so àǹdẹ àwọn olóko títà wá tọ́jọ́ máa wá táwọn náà mọ lẹ́yìn wọ́n fowó dáko ni kìí pé àmọ́ wọ́n sì fowó kó wá sọ́jà ni kìí pé àmọ́ èlò lẹ́lẹ́ta tí gbogbo owó tẹ́ fi dáko ọ̀yọ́ lẹ́yìn náà ó jèrè tìyín náà bẹ́ẹ̀ wọ́n sọ gbà wá yanjú gbogbo ẹ̀ ibi tó wá kú sí náà là ń tà àwọn tá a kàn gé kó bẹ́ẹ̀ ni pé àwa tá a fi lẹ̀ẹ́lẹ̀ àgbà kan lọ́wọ́ wọn a sì fẹ́ kẹ́nìkan sọ pé òun ni bàbá lọ́jà ó ní sẹ́kẹ̀ kan wà máa gbowó lórí pé àbọ̀ máa rẹ́ burú ọjà lọ́nà ẹgbẹ́ ẹ̀sẹ̀ a sì kọ gbogbo tí wọ́n ń pè ní ìwà àbàjá adẹ̀fọ́n security adẹ̀tọ́ fún àwọn ní àwọn ètò health ojú báyẹn lọ gbogbo tá a ṣe tí Islam fẹ́ ká ṣe náà ní so díàbọ̀ la fi ń pè ní Islamic market ọlọ́run wà pẹ̀lú gbogbo wa o barakallahu lakum jami'an wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam.